Fẹ́ràn mi. Fẹ́ràn mi. Kọ́ tó mi ti ẹ̀rọ ni pé kàn jẹ́ kí atẹ́gùn ti fẹ́ sílẹ̀ díẹ̀ ibi tó ní wọ́n ṣe pẹ̀lú ẹ̀. Bọ́ lẹ́yìn mo sọ fún ẹ pé wọ́n lo kọ́ńdọ̀m pẹ̀lú mi náà. Mo mọ̀ ṣùgbọ́n kò rọrùn ìgbọ̀nsẹ̀ kínkínní létí ìyàwó gbẹ̀gìrì. Fẹ́ràn mi àfìgbà tẹ pàpà ṣe oyún iná ládùúrò nǹkan tí mo sọ fún yín. Fẹ́ràn mi ọlọ́wọ́ àlebà. Ọmọ ẹni ìbájọ ni àbáyọ èmi ń bá wọ sọ̀rọ̀ ìwọ ń sọ fún mi pé kò sọ̀rọ̀ ń bẹ. mi sọ pé kò sọ̀rọ̀ ń bẹ ẹ̀yin lẹ sọ nǹkan tó ṣe tí mi ò lè fífẹ́. gbẹnu ẹ sọ gbé ẹnu ẹ sọhùn wo mo sọ o mi ò sọ o ò lè fẹ́ tó bá dẹ̀ wọ̀n ẹ́ tó rò pé bóyá o lè máa fárígà fòkó nìṣó. but daddy at least. ni mo tiẹ̀ ń bẹ́ẹ̀ pọ̀n mo ń bẹ́ẹ̀ pọ̀n ọmọ náà dà pápá àlejò ọmọkùnrin dà. dèdè o ṣe wo mo ti rán òun sí ẹ ṣùgbọ́n ojú lè máa tì láti jíṣẹ́ fún ẹ ṣòye ẹ ìkẹ́ ò lè fẹ́ o ò lè fẹ́ rárá ẹ ń ṣe ọjọ́ gbà ara yín ṣòye ẹ tá a bá tiẹ̀ ti lówó tẹ́lẹ̀ tá a wà lówó mọ́ ń sìn ẹ kì í ṣe ẹgbẹ́ ìyáláyà àtìrandíran yìí ṣó ń gbọ́ mi tí òjò bá pàlàpà tó di ohun àmúgùn fún ewúrẹ́ kéwúrẹ́ yà á fi ọwọ́ ẹ̀ síbi tí ọwọ́ ẹ̀ bá mọ̀ ire o ó yá ilé. Mbologa. Jubril. Yes, sir. To get here. Kí ló dé iṣẹ́ sí dágbó owó tọjà tó wà lọ́wọ́ yín padà ni. Ìyá mi, ẹ dákun, yóò ní bàjẹ́. Ẹ dákun gbogbo nǹkan tí màdé yìí bá ṣe, ẹ fi wá ya Ọlọ́run. Ẹ rí kékeré báyìí lọ́wọ́ kì í jáde pírámísìsì tí iṣẹ́ bọ́ lọ́wọ́ mi. Ọ̀gá àgbà kan lèmi náà ní reluwé. Bó ṣe ṣiṣẹ́ mo fara síjọba dáadáa. Àmọ́ ńgbà tí èpò òun jáde primary six
iṣẹ́ bọ́ lọ́ mi títí àwáṣẹ́ labádé girama ìyá wọn nìkan ní tọ́jú mi ní tọ́jú àwọn náà girama yìí ni ó wà tí ìyá wọn fi kú kọ́lọ́wọ́n fọ̀ràn kẹ́yà lábọ̀ ẹ̀yìn ìgbà náà wá lọ ṣiṣẹ́ pákó ṣe gbogbo ẹ̀ ló fi dẹni tó lọ léèwé gbogbo owó yìí náà ló tẹ́lẹ̀ tó fi rẹ̀ lọ gbogbo sùkú pátápátá kó tó di pé ó wá ríṣẹ́ sọ́dọ̀ yín iṣẹ́ tó sì rí ọ̀hún ní fi ń bọ́ mi ní fi ń bọ́ àwọn àbúrò mi àtàwọn àbúrò tiẹ̀ gẹ́gẹ́ tí abí tẹ̀lé wọn òun ní rán wọn lọ sùkú kódà àwọn méjèèjìlá mẹ́fà lọ́sẹ̀ sí tán náà wọ́n sì fẹ́ bọ́ sí girama àwọn kéékèèké tí bí àti ìmọ̀bí tá tó wọ̀ bí iṣẹ́ bá ti á dẹ́yìn yín oúnjẹ ò sí lé mọ́nà ẹ̀nì ní ẹ dákun iṣẹ́ dúró oúnjẹ dúró ní ẹsẹ̀ àná wa torí ọdún. ẹ wo bàbá ẹ dìde ẹ jókòó ẹ jókòó. Gàṣà ṣé Mr. Jídé sọ nǹkan tán ṣe fún yín. ọsọ ọmọ burúkú lòun fẹ́ yà ni ọsọ ohun tójú tiẹ̀ náà sì rí mo sọ̀rọ̀ sí mo bú kódà mo lu ọyá sí ẹ̀yẹ fún wọn ẹ rí ojú pankẹ́rẹ́ ń bẹ̀ kékeré níyà tó ti jẹ mo lù wèrè bàjẹ́ bọ́bá tán délé ń tọ̀tàn lù. kò tó yẹn ìṣòro sọ pé kéèyàn jalè o àìrí jẹ àìrí mu kò ní kéèyàn máa mú nǹkan mọ́ nǹkan ṣé rí Mr. Jídé tẹ̀wé yìí ẹ̀ka ibi tí wọ́n ti ń kọjá iléeṣẹ́ ìlọ́ta ni wọ́n wà wọ́n wá kó ọjà 100,000 láti lò wọ́n tún wá kó ọjà 100 mìíràn orúkọ tiwọn tó bá tẹ̀yẹ tán àpò wọn nìyẹn lọ ṣé wá rẹni tó ní iléeṣẹ́ ìmáà nífẹ̀ẹ́ sí Mr. Jídé pọ̀ jù tí kì bá ṣe pariwo ti ìkúnlẹ̀ àbí amọ̀ ni iléeṣẹ́ ìlú ẹ̀kan gbàjẹ́ àtìmọ́ ọlọ́pàá ṣùgbọ́n torí pàwọ̀ òfẹ́ wà láṣẹ ní kọ́ máa lọ lálàáfíà tí wọ́n bá ti lè kó gbogbo owó àti ọjà tí ó wà lọ́dọ̀ wọn padà ló bá tán tó bá ti ṣe léyìí ó yẹ ṣe kàn padà síbi iṣẹ́. ìyá mi ṣé má parọ́ fún yín kò lè rówó san bàbá ní yóò sanwó irọ́ ni wọ́n pa èmi gan tí ń sanwó nìyí èmi ni wọ́n máa sanwó fún yín ìrànlọ́wọ́ tẹ́ẹ̀kàn ti fèmí ní ẹjọ́ máa bá ṣe rẹ lọ bí bá ń ṣiṣẹ́ ẹ̀ lọ gbogbo owó oṣù tó bá yẹ kó gbà ẹ̀ máa fi dínwó tó yẹ kó kẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kódà bẹ́ẹ̀ bá ní pé mo sọ̀rọ̀ ju irú mi náà ẹ gbà mí ẹ fún mi lọ́fíìsì kan máa ṣiṣẹ́ irú owó tó bá yẹ kémi náà máa gbà lóṣù ẹjẹ́ máa fi san gbèsè bí n bá sanwó yín tán bí sẹ́mi bá tẹ́ yín lọ́rùn ẹjẹ́ máa bá yín ṣiṣẹ́ lọ bí ó bá tẹ́ yín lọ́rùn ẹjẹ́ ń padà lé àṣà ti san gbèsè tán ẹ dákun tí yóò ní bàjẹ́. ó yẹ kẹ́ ẹ sọ di family business lóòótọ́ máa bá ọ̀gá sọ̀rọ̀ nǹkan tí wọ́n bá sọ ẹ̀dẹ̀ máa gbélé gbọ́ ẹ ṣé sà. tí yín ò ní bàjẹ́. ẹ wo bàbá wa ẹ kú ọ̀rọ̀ ọmọ ṣe rí nǹkan tó kápá ẹ̀ òun lẹ ti ṣe fún yẹn ṣe bó ṣe ń lọ yẹn kí n fẹ́ ìsọlẹ́nu bó ti wulẹ̀ kó mọ̀. bẹ́ẹ̀ ṣe wá rí i bàbá wa ẹ̀yin ni kẹ́ wá bọ̀rọ̀ tẹ̀ fi ṣàdá. ṣe bó ṣe ń lọ yẹn irọ́ ló ń pa o nǹkan tó bá sọ fún ọ̀gá ní abẹ́gẹ́ tó róhùn gangan lọ̀gá kò yẹ yín bàbá ó kàn fi rọ́bò yín lójú. ẹ dákun ṣe mí kọ rẹ. bàbá wa ẹ wá solution. mi ló kọ ìyá rẹ wọ́n mú kọ ìyá rẹ. mo rúkọ mi. já lọ sí yókùn lé nígbà tí mo kọ rẹ tá mi kọ ìyá rẹ ẹ ṣeun o ẹ ṣeun ọjà ẹ jàre. ìwọ gbàgbé àwọn tó ń sọsọkúsọ bí a ṣe yọ sọ là ń yọ bọ. kí ló fẹ́ fa kí mò ń yọ sọ ṣé bẹ́ẹ̀ mi mò ń léṣẹ́ mi wọ́n gbàgbé pé mo gbà ẹ́ ṣiṣẹ́ kó lè rí oúnjẹ ọjọ́ ẹ̀ ni o nígbà wàá pé gbogbo ayé mi láti lọ́wọ́ kò kọ́ ẹ́ nìbọn ni o. ṣùgbọ́n àkìtọ́ ni bá rìn ká má tó ní ipa sọ̀rọ̀ ọ̀rẹ́ ni mo jẹ́ sí ẹ ìwọ náà dẹ̀ mọ̀ pé gbogbo ohun tó ń jọ ẹ lójú ìlọ́gbọ̀n ti ṣe fún mi jù bẹ́ẹ̀ lọ rí kí wá lóhun tó lè fa ìkọsẹ̀ ẹ̀rù tèmi tẹ́ni tó ní fìdá láì ní kí n má lè sọ irú ipò wo ni wákàtí sí yẹn náà. ìbò tí mo kà ẹ́ sí tí mo fi gbé ẹ kúrò ní headquarters tí mo gbé ẹ lọ sílẹ̀ Ìgbò ti kó mímọ̀ tara ẹni nìkan ni kò dalẹ̀ níṣẹ́ bí wọ́n lọ káwọn jẹkúdú jẹrá wọ́n kọ́ lọ́ọ́ bá wọn. ọ̀rọ̀ ẹ̀ lé ní nìkan ó dàbí ẹni pé ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti fi ojú rìn jù gan-an ni. listen bí mo ṣe ti sọ fún ẹ látẹ̀yìnwá tó bá fi lè fi bẹ̀yẹn sílẹ̀ ṣe fi tó nìyẹn. èmi òkìkí kì í sọ̀rọ̀ sí mi báyìí. wọ́n lọ fún mi lẹ́nu náà wo tiẹ̀ kó lórí fún mi náà kó lórí fún mi lóde mo ní sórí dáhùn. mo mọ̀ pé bó ṣe bá mi sọ̀rọ̀ lórí aago ní ọjọ́ yẹn inú ló bí ẹ ìdí rèé tí mo ṣe sọ pé tójú bá kojú ọ̀rọ̀ ò ní rí bẹ́ẹ̀. ó yẹ kó rí bẹ́ẹ̀ o. kò yẹ kó rí. in fact ó ti rí bẹ́ẹ̀ à ń panitọ́ ká panitọ́ ya ni
tó ti wá kọjú ẹ̀yọ̀ tí wọ́n tí ó kù ṣé kò yẹ kó yàtọ̀ fún ẹni tó fún níwọ̀ jẹ. wò bí kò sí bí a ṣe máa wà tá à ní máa ṣẹra wa ṣùgbọ́n tá a bá ṣẹ̀ kájọ fi sanra wa ìyẹn ló lè jẹ́ kí ọ̀rẹ́ ṣe kí ni kó dùn kí gbogbo nǹkan tó wà nílẹ̀ tí ò dá kó tán. ẹ gbọ́ ṣé rí bí mo ṣe ń yí síbẹ̀ báyìí ló ń yí mi sí kúrò. kọ̀ǹkọ̀ kì í kàn odò kọ́ṣẹ́kọ́ṣẹ́ ní tìlákọ̀ṣẹ́ gbogbo nǹkan tí mo bá bá ìwọ ayé gbókìkí ọmọ ní ìlọlá sọ lé mi gbogbo ẹ̀ ní kò gbà. ọ̀dà kò burú bàbá ẹ ṣé mo dúpẹ́. mo mọ̀ kó máa pẹ́ tẹ́lẹ̀ yìí bóyá kí n lọ change náà wọ́n ti sọ pé tó sọ kalẹ̀ báyìí. wọ́n máa ṣe tiẹ̀. wo ojú sórí mo ń padà bọ̀ ní olú ilé iṣẹ́ ayégbókèké Nigerian Company Limited mo dẹ̀ ń bọ̀ sí ẹ̀ka ilé iṣẹ́ ètò ìṣúná owó gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ire o. ọkú. ṣé ọ̀rẹ́ yìí náà tún nìyẹn? ẹ dúró lọ ṣé òun ló bá yín ṣe ọ̀nà bẹ́ẹ̀ ṣe ní owó yìí? kí ló wá dé? Madam, sorry, for the next 1 or 2 months, we're going to go Yagukuro Malaysia. Abọ́dá láti wá. Kí èmi má dé iléeṣẹ́ fún 1 month. Kí ló dé? Kò sí nǹkan. Mo yóò padà bọ̀. So mo fẹ́ yanjú gbogbo ọ̀rọ̀ yẹn nílẹ̀ tán kí wọ́n tó padà wá. 1 or 2 months àti parí. Even forever. Forever no bad. So money. Ọmọ Ìbàdàn kí ni sú ẹ? Ẹran kí la jẹ lánàá? Kí la fi jókòó? Kí ni kọ́ọ̀sì ẹ? Education ní ẹ̀já. Ẹkú àtàárọ̀. Ẹkú kó lè dùn, kó lè kí. Ṣé rí bàtà kọ́ bẹ̀rẹ̀ tó ìtakọ́ gbẹ́tò ìkalẹ̀ àríkò fúyẹ́. Nígbà tí àwọn ọ̀jọ̀gbọ́n tọ́ bọ̀ lọ́tún tó sì tó yànnà náà sọ́ọ̀tún tó yànnà náà sọ́ọ̀sì. Ó wá kí. Ẹ pẹ̀lẹ́ ẹ ní ṣeré olóríire kó náà sókè olóríire mẹ́rin péré kó náà sókè orí yóò ní burú olóríire kó pàtẹ́wọ́ fún mi olóríire kó pàtẹ́wọ́ fún mi olóríire mo sọ o ẹni gbogbo wa gùn ètò tí ó kàn báyìí ni ẹ jẹ́ ká pe àwọ̀dí wa ẹjọ́ ṣé wọ́n ti fún yín lóúnjẹ oúnjẹ ń bọ̀ the best worker of the year ẹ jẹ́ kó wá fi ọ̀rọ̀ bílẹ̀ ń já ọ̀rọ̀ táṣẹ́rẹ́ ọ̀rọ̀ tíntínní ọ̀rọ̀ tó ń toló ọ̀rọ̀ kínkín kó wá fi ṣì wà níyè ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn kí ni yín ní kẹ́ni ṣe mí ẹni tó fẹ́ kí ire kàn kó bá mi pàtẹ́wọ́ fún un ẹ jẹ́ kí wọ́n bọ́ síta kó wá fi ọ̀rọ̀ kínkín dá wa lára já ẹ máa pàtẹ́. àtẹ́wọ́. You're welcome, madam. ẹ kalẹ́ ọ ẹ̀yin ẹlẹ́gbẹ́ ẹ kú ìjókòó gbogbo ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi
I'm really short of words because mi ò mọ nǹkan tí mo fẹ́ sọ lójú gbogbo ẹ̀yin ọ̀gá mi. Ẹ̀yin colleagues mi tẹ́ wà lórí ìjókòó bó ilé ìtẹ̀sẹ̀ fún mi lẹ́yìn jẹ́ kí n mọ̀ wípé kúṣẹ́ ló mú orí oníṣẹ́ yá. Eléyà tún fún àwọn colleagues mi náà ní àǹfààní láti mọ̀ wípé ó yẹ ká ṣe iṣẹ́ yìí bó ṣe yẹ ká ṣe torí tá a bá ṣiṣẹ́ iṣẹ́ oníṣẹ́ la ṣe máa ṣe iṣẹ́ ìtara wa náà. Thank you very much. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn ẹ rọ̀jò àtẹ́wọ́ fún wọn ẹni tó ń fẹ́ rúre bẹ́ẹ̀ kó náà pàtẹ́wọ́ ẹ bá mi pàtẹ́wọ́ irin ò mà ní wọ́n yìí ẹ̀gbọ́n tí ìyá wa sọ ni wọ́n jẹ́ kó yá pé irú àwọn táwọn gbà yìí kò pọn dandan káwọn tún gbà lọ́dún tó ń bọ̀ kẹlòmí náà tún múra kitikiti kó múra takuntakun kó múra jagunjagun kó lọ gbà lọ́dún tó ń bọ̀ ẹ pàtẹ́wọ́ fẹ́mi náà olóríire ni o olórí wa pàtẹ́wọ́ tiẹ̀ o. Ní báyìí ara ètò tá a ní lálẹ́ ìṣepọ̀ ṣùgbọ́n ẹja pé olórí wa ọ̀nkú Dr. ọ̀nbù Honorable Káyọ̀dé Abọ́yàdé ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn kọ́ wá fi orin ọgbọ́n orin òye orin ìmọ̀ níwọ̀nba péléjà kọ́ fi ta lọ́rẹ kí àwọn tiwa náà dìde kó fẹsẹ̀ rájò káwọn olólùfẹ́ wọn náà bá wọn rọ̀ kí ẹ̀. Ẹ káàárọ̀ ẹ kúṣẹ́ náà ẹ kúṣẹ́ o tó ń kọ́ ok ẹni bọ̀dọ̀ bá dé ní department wọn ní kó yọjú sí mi lọ́fíìsì. Báwo ni Moyo my dear Moyo ni o ìyàwó ẹ nìyẹn. Moyo sọ̀rọ̀ ẹni. Ṣé mo yẹ ṣe ń dá omi síwájú ni? Rẹ̀ ẹ bá gba nǹkan tó fẹ́ gbà tó ń sìn, á tún sá lọ. Ó tún dọjọ́ tí ó bá tún ní nǹkan tó fẹ́ gbà ká tó rí. Irú ò ní wáyé, ẹ fọkàn ara yín balẹ̀. Rọ́dà, ká tó ń wo ìwò. Ìwọ náà dẹ̀ mú dírínkì, kí ló dé tí òun lè ra? Fọkàn ara ẹ balẹ̀, tó lè yóò bá ní ṣe fún wa, òun ní ká wálé rárá. Mú dírínkì. Ṣé bí mo ti sọ fún pé kẹ́ má jẹ́ kémi àti yín rìnà pàdé mọ́ láéláé ẹ tún wá lórí láyà ẹ tún wá sínú ilé mi kí lẹ fẹ́ kí ọkọ àfẹ́sọ́nà mi máa sọ ẹ wo èmi ò kí rí àgbàlagbà fín mi ìdẹ̀fẹ́ rí yín fín ẹ rọra tọ̀nà ọkọ yín báyìí kẹ́ máa bá sí yín lọ bí bẹ́ẹ̀ kọ́ má pariwo lé lẹ́yìn lórí yín ẹ̀yin àgbàlagbà òṣì oníjẹkújẹ. fẹ́ràn mi ṣé bí wọ́n sọ wípé tí ẹlẹ́jọ́ bá mẹjọ́ ẹlẹ́bi kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ kẹ́ mo ṣàìdá sí ẹ mo mọ̀ ẹ̀rí ọkàn òde jẹ́ kí n gbádùn wò ó àti pé kíní tí o wá gbà lọ́jọ́ yẹn ó gbà kó o tó máa lọ ìyẹn ni mo ní kí n wá gbé fún ẹ báyìí. mo gbé My dear,
kí ló dé wọ́n kí ló dé. Sweetheart, jẹ́ kí mi máa lọ. Màá rí yín later. Bísọ́lá, sọ fún accountant pé kó bá mi ní ọ́fíìsì. níta mi rọ́ lọ pa. ló tán yẹ fòkúlẹ̀ ẹ wo tèmi nìsín. ọmọ jálùkọ jálùkọ ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ olùkọ jálùkọ. Ẹ̀ṣọ́. Sá. Ẹ káàbọ̀ sá. Madam kọ́. Wọ́n yìí wọlé látàárọ̀. Láì pàtà ti lọ yẹn. Bẹ́ẹ̀ni. Lọ sí gate. Jájà lọ. Ẹ sá. Ojú ẹni máa jojú ẹni mímọ́ o. Níbo ni mo ti wá máa arábìnrin yìí? Irú kí ìṣẹ̀lẹ̀ wo ni ò bá wá ṣẹlẹ̀? Tágbàlagbà fi wá ń sunkún ọ̀sán rìn báyìí. Èyí le o. Ẹ káàsán. Ọjọ́ kan pẹ̀lú iṣẹ́ wa dáadáa. Níbo lẹ wá sí ń bọ̀ ọ̀nà oòrùn yìí? Mo lọ wọ̀rẹ́ mi kan lókè odò Atẹ́rẹrẹ ni. Odò Atẹ́rẹrẹ ó mà sí léwu pọ̀. Ọ̀sọ́fọ́ba ti gbàbẹ̀ kan o. Wèrè kan ní jọ́ Ọ̀sọ́fọ́ba ni. Wèrè ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá fi tipá bá obìnrin lò pọ̀ tán ó máa tún gbẹ̀mí lẹ́nu wọn. Ó ti léwu o. Orí ìyá mi mo dúpẹ́ o. Lẹ́dàá mi ò mà ṣe ń wo. Inú odò Atẹ́rẹrẹ mo gbà kọjá. Ọlọ́run mà ṣe ń wo. Orí yín máa yọ yín o. Àmọ́ mo rí arábìnrin kan. Màdámù ó ń sunkún ó ti kọjá lọ ọ̀nà odò Atẹ́rẹrẹ ìkòlí ọ̀dọ̀ àwọn.
Ẹ kú àtàárọ̀. Ẹ ti kó àkóyọ pé wèrè pààyàn. Táwọn wèrè pa. Wàá sọ fọ́pọ̀ àwọn wákì látàárọ̀. Olólùfẹ́ mi, ìyàwó mi ẹni bí ọkàn mi, èkùrọ́ làlábàkú ẹ̀ wá. Báyé bá lọ bọ́rùn bá ń bọ̀ o, ìwọ nìkan ni mo máa bá lọ. Fẹ́ràn mi, fẹ́ràn mi, fẹ́ràn mi, fẹ́ràn mi, ìwọ nìkan ni mo fẹ́ fẹ́. Ẹ má má tú ọ̀ka o, ajá mi ní. Ẹ má má tú ọ̀ka o, ajá mi ní ṣe. Aya mi ni o. Ẹ má má tú ọ̀ka o, ajá mi ní. Ẹ jọ̀wọ́, ẹ má má tú ọ̀ka o, ajá mi ní ṣe. Fẹ́ràn mi, fẹ́ràn mi, ó ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹn. Moyo. Ayé. Ìwọ ọmọ yan kí ni? Mo ti kí yín tẹ́lẹ̀ gbọ́ ni. Sorry sir. Gbé mọ́tò kejì ọ̀gá ẹ̀ lọ bá. Àṣé lóòótọ́ ni eré wà nú ibi, ibi náà wà nú eré. Tí màá ṣe wèrè yẹn ó bá dá mi lójú ni, tó bá dá mi lójú tán kí ló fẹ́ kí n ṣe? Kí ló fẹ́ kí n ṣe? Ìfẹ́ mi, ẹ má bínú fún mi. Ṣé ẹ mọ̀ pé mi ò mọ̀ pé ara mi ni sọ tí ń wò láti jọjọ́ ẹ̀? Mi ò mọ̀ pé mo yọ sọ́rẹ́ ní gbogbo yín pè ní mòyòmòyò. Torí mòyò yẹn ni mo yọ sọ́rẹ́ tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín rí. Bó ṣe hùwà tí mòyò náà dá padà ló ṣí mi níyè pé àbí mòyò ni mo yọ sọ́rẹ́ tó ń sọ. Ìgbà yẹn níyè mi ṣì. Gbogbo ìlérí tí mo ṣe, gbogbo promise me you stand up. Kò sí ìṣẹ̀lẹ̀ kan tó lè yà wá. Ẹran ti wọnú egun, egun ti wọnú ṣan láti dìkan o. Kò sí òòyà tó lè yà wá.
tí wọ́n bá fẹ́ ni kò sọ fún mi. ṣé lè fún mi láyè láti padà lọ síbi iṣẹ́ láti fi ìjì hàn ìjì. Ok, mo fara mọ́ ṣùgbọ́n mo fẹ́ kó rántí o olórí ilé iṣẹ́ ò kì í fẹ́ kí ilé iṣẹ́ bàjẹ́ o ṣé ní gbogbo àwọn tá a kó síbẹ̀ yẹn kí nǹkan dàrú kán họ ni o tí ilé iṣẹ́ bá bàjẹ́ wọ́n á ferege o so ọwọ́ ẹ̀ ló wà o kò yà fi ọgbọ́n kò fi ṣe o ṣùgbọ́n mi ọgbọ́n ni kò fi ṣe o. Wọ́n á kọ́ mi mọ̀ ṣe. O ti kọjá ẹni tí màá sọ fún pé ojú mi dọ̀wọ́ ẹ̀ torí pé mo fẹ́ travel ẹ̀rọ bá mi ìyẹn kọ́ ọ̀rọ̀ Múyọ̀ problem mi tó wà lẹ́yìn ẹ̀ka yẹn jẹ́. Problem bọ́ mo ti sọ fún ẹ pé ọ̀rọ̀ Múyọ̀ ti gbé wọn gbàgbé ní ayé mi ṣùgbọ́n pé kò sí nǹkan tó lè gbà tí lọ́wọ́ mi. Ó kàn jẹ́ pé ìgbọ̀nsẹ̀ kínkínní létí àwọn gbẹ̀gìrì lọ́wọ́ Múyọ̀ jẹ́ nínú ayé mi. Ǹjẹ́ ẹ lo rọ́bà ìdáàbòbò pẹ̀lú mi láti fẹ́ ṣiṣẹ́ ibi tẹ̀sán? Hello. Sórí ibi tí èèyàn ò sí Ọlọ́run wà ńbẹ̀ wọ́n dẹ̀ ní ká sòótọ́ ká kú ó sàn ju ká purọ́ ká wà láàyè lọ. Sórí ní àkọ́kọ́ mo lò ṣùgbọ́n ìgbà tó di ẹlẹ́ẹ̀kejì mo rí wípé rọ́bà ìdáàbòbò mi ó ti tán mo dẹ̀ wo gbogbo àyíká ara mi dẹ̀ kọkù wálẹ̀ ká má purọ́ ṣé ká sòótọ́ mo díjú ṣe. kátẹ́ ni mo fìfẹ́ gbà ẹ́ tàbí mo torí ìfẹ́ mo gbà ẹ́ tàbí mo torí àti máa ṣe bọ̀ wá mo mójú kò ní àṣìṣe ṣó wáyé kó di ẹrù tí kì í ṣe tèmi lé mi lórí. ẹrù wo ni kì í ṣe tẹ̀ tí mo fẹ́ jù ẹ̀ báyìí. ẹrù ẹlẹ́rù tó fẹ́ dì mí lé lórí náà ní fẹ́ràn mi. bẹ́ẹ̀ ni ibà ọmọ Yorùbá ni ẹ́ àbọ̀ ọmọ Yorùbá kọ́ ni ẹ́ Yorùbá dẹ̀ sọ pé ẹni tá a bá bá apá lọ́wọ́ ẹ̀ ló yá ẹni tó bẹ́ẹ̀ láṣepọ̀ gbẹ̀yìn ló lóyún inú ẹ̀. lẹ́yẹ̀ mo sọ fún ẹ pé wọ́n lo rọ́bà ìdáàbòbò pẹ̀lú mi náà. rọ́bà ìdáàbòbò wo rọ́bà ìdáàbòbò ló ń tẹnu mọ́ mi ò tiẹ̀ fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ rọ́bà ìdáàbòbò yẹn mọ́ torọ́ ló ti fi kó mi lọ́mí ọbẹ̀ jẹ́ látọjọ́ ẹ̀ torọ́ ló ti fi tàn mí jẹ látọjọ́ ẹ̀. dúró ná ǹjẹ́ o mọ orí ipò tó wà ńgbà tí ìṣẹ̀lẹ̀ ṣá àsìkò tó jẹ́ pé ń ṣe nílé ọmọ ẹ̀ ṣìgbéyàwó sílẹ̀ báyìí tó jẹ́ pé ọkùnrin kọkùnrin tó bá súnmọ́ ẹ̀ ń gbà yẹn erégele ló ṣe. Àdùkẹ́ ò mọ̀ pé mo mọ̀ ẹ́ ọ mọ̀ pé mo mọ̀ ẹ́ gan mo mọ àsìkò jẹ́ pé tí mo bá wọlé tó ẹ̀ ó máa doyún ni mo dẹ̀ mọ àsìkò jẹ́ pé tí mo bá wọlé tó ẹ̀ kò lè wẹ́ rárá torí pé mi ò dẹ̀ fẹ́ ọmọ látijọ́ ẹ̀ o ni mo ṣe ń tẹ̀lé gbogbo àwọn ìlànà láti bí ọdún mẹ́fà tàtijọ́ ń ṣe ọ̀rẹ́ wa bọ̀ ìyẹn bẹ́ẹ̀ ǹjẹ́ o mọ̀ pé ó ti pé ọdún mẹ́fà báyìí tí mo ti ń kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ ìṣègùn òyìnbó ní pàápàá jùlọ ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ètò à ń lóyún àti à ń bímọ obìnrin wá sọ fún mi kí ló ṣe máa gbé nǹkan tí ò ń ṣe tèmi fún mi. Fẹ́ràn mi Aládùkẹ́
kì í ṣe èmi Àkànbí, kì í ṣe èmi Àkànbí Ọlálẹ́yẹ ọmọ bíbí inú àrọ̀bá ló lórí ilé. Mọ́yọ̀ fi ìbànújẹ́ sínú ayé mi. Mọ́yọ̀ jẹ́ kí àkọ́bí ọmọ tó yẹ kó jẹ́ ọ̀rẹ́ mi sọ di ọ̀tá mi. Mo kórìíra ìkúnlẹ̀ àkọ́kọ́ mi látàrí ọ̀nà tó gbà wá. Ìdí nìyí tí mo fi jìnnà sí rere tí mo sọ ọmọ bíbí inú mi di ọmọ ìjọba láì tí kú. Ṣé bẹ́yìn náà rí nǹkan tó jù wá rí níjọ́ tẹ́ padà lọ pé ká wà mọ́ náà lọ? Ó nísòrò nà. Hello, bá mi yọjú sí wọn lọ́hùn yẹn pé kán bá mi caution àwọn ọmọ yẹn because ariwo yẹn ń pọ̀ jù. Ṣé ti gbọ́ mo lálejò? Gẹ́gẹ́ bí mo ti ń bá ọ̀rọ̀ lọ, ọ̀nà wọn kò lè gbà wá sáyé. Ṣé ẹ̀yin gbọ́ tó Ọlọ́run tí ó jẹ́ kí oyún ẹ̀sìn kí ó ṣẹlẹ̀? Ẹ wá sọ pé kí n má kórìíra ẹni tó dáṣẹ́ mi. Ìbànújẹ́ ibi tí èmi gbà wá sáyé ló jẹ́ kẹ́ ta mí nù bí ẹni tí kò léèyà. Ìbànújẹ́ tó jẹ́ kẹ́ gbé mi wá síbí nígbà tí mi ò tí ì gbọ́njú. Òun náà lẹ́sìn máa kàn nígbàkúgbà tí ẹ bá ti wá síbí tàbí tí mo bá ti wà lákàtà yín. Ẹ fi ọ̀rọ̀ mi sí pé ẹ ti ṣẹ́yún nígbà tí ẹ ti ṣẹ́yún. Kí èmi náà ti ẹ ti ṣẹ́yún. Kí èmi náà fọkàn sí pé gbàrà tí ìyá mi ti bí mi báyìí ló ti rìn wàlẹ̀ àṣà. Nígbàkúgbà tẹ́ bá tún wá sí ibí ẹ ò lè rí ojú mi níta o. Ẹ̀yin abiyamọ ọ̀dájú. Ìtàn. Madam, mi ò lè ní kẹ́ bínú, mi ò dẹ̀ lè ní kẹ́ má bínú. Torí pé nǹkan tó ṣẹlẹ̀ yìí, ẹ̀yin lẹ fà á. Kódà ó yé yín ju bó ṣe yé mi lọ. Nǹkan tá a dẹ̀ máa ń sọ fún àwọn èèyàn bí irú tí nìyẹn pé a ò mọ ọmọ tí ó sin ní o, a ò mọ ọmọ tí ó sin ní. Èyí tó fẹ́ ṣẹ́ abẹ́yìí tó ò fẹ́ ṣí sílẹ̀, a ò mọ ọmọ tí ó sin ní o. Èyí tó fẹ́ ṣẹ́ abẹ́yìí tó ò fẹ́ ṣí sílẹ̀, a ò mọ ọmọ tí ó sin ní o. Mo yọ̀ ṣé mo sí fún máa já ọ́fíìsì mi láì tẹ̀lé fún ọ. Èmi rò pé ìyẹ̀wò ẹni kọjá ibi àwọn ọmọlẹ́kùn wọn. Ṣé bíbẹ̀ wá jẹ́ ìyẹ̀wò ẹ tó kàn lè já wọlé láìkan ilẹ̀kùn tí àwọn àlejò pàtàkì bá wà lọ́dọ̀ mi tí mo ṣe mí sí pẹ̀lú wọn kí ló fẹ́ kó máa sọ èrò wo ló fẹ́ kó ní sí mi àti ẹ̀. Ojú èrò èmi ò lójú kan téèyàn tì èmi ò dẹ̀ ń ronú ohunkóhun téèyàn bá sọ nípa mi mi ò rò. O ò lè lójú tì ìwà ò ní fojú wá sílẹ̀ gbogbo ìwà bàjẹ́ tí ò yẹ ká máa bá lọ́wọ́ ọmọlúwàbí pátá báyìí ló kọ́wọ́ ẹ̀. ẹnì ṣó torí òwúrọ̀ lọ́jọ́ ṣẹlẹ̀ àfúnṣe lọ́dọ̀ sí wa ẹ kò jùmọ̀ àdéwá kí wa kọ́. ẹ ṣe. wá ń bí kí ni wọ́n wá ń bí báyìí. ẹsìn ìjàre ìyá alábàríkà mọ̀ mú olè lálẹ́ àná mọ̀ ni ó bá takú wọn ilé olóòrùn bàbá ń gbẹ̀jọ́. Tani àti pé kí náà kó. Johnson ni òbítíbitì ọjà ní múdi ọkọ̀ wọlé lálẹ́ àná bí tó fẹ́ mọ́ ẹjí kó lọ ká tó wí ká tó fọ̀. tó bá sì kí aago mọ́lẹ̀ ní bá ń pè dàdà ń gọ́ nìkan lélẹ́yìn náà bá ń gbó bí ajá lórí aago. ṣé mi ni mò ń gbó bí ajá. rárá o ẹ̀yin kọ́ o torí mo bọ́ ń tàn sọ̀rọ̀ lórí aago mo ní ta ni o ẹranko rẹ̀ ń dá mi lóhùn ó lóhùn tájù ni. èmi sì wò pé nínú gbogbo ọgbà wa ẹ̀ kò sẹ́yìn nìkan tí ń tẹ́ tájù mẹ́. sórí ẹ ò dàrú ṣá gbọ́nà ṣó ò dóhùn mi mọ̀ ni. mo mọ ohun yín àwọn ọmọ àpẹ́yìn ò lè jẹ́ abáǹgbẹ́jọ́ fáwọn olè. ó dáa èmi ni o. ọ̀gá ẹ̀yin ni ẹ̀ máa bá ń gbẹ́jọ́ fáwọn olè. orí ẹ̀ dàrú ni. ní tí mo rí mú sọ. orí ẹ̀ dàrú ni.
ó yá wèrè ni. ọba ṣèyàn lẹ́sìn rẹ́ pààyàn sí bíbá yìí. sẹ́yìn dájú. mọ́yọ̀ lẹ́sìn rẹ́ pààyàn sí bíbá yìí. abẹ́ wa gbà mí. wọ́n sà sí ẹni ó ṣí Kùránì kéènì ó ṣí Kùránì kéènì. kí tí mo ní mo sọ. fọ́ọ̀tì ẹ̀ mo gèrè. sẹ́yìn dájú àmọ́ ni ẹ̀ lábẹ́rẹ́ kan. tó fẹ́ pààyàn sí bíbá yìí ó jalè ó tún fẹ́ bá pààyàn mọ́ àyè. nonsense. ẹ ṣe. ọ̀la ni jọ́sìn máa kú ní iṣẹ́. ó yá sọ tó sọ fún mi. wọ́n fún mi ní sack letter wọ́n sọ pé mo jalè. wọ́n lò jalè. Yes sir. ń gbọ́ ṣé wọ́n lo sign ìwé. ṣé kò kí ṣe olè ni àbọ̀ nǹkan ló ṣàgbọ́dọ̀ gbà fún ẹ. máa fàwé yẹn yà fàyà 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 ọgbẹ́ lọ́ máa ṣiṣẹ́. ìyá lálùbáríkà kò wà ní bàjẹ́ fún yín láíláí ọkọ̀ dáadáa yín ò sì ní wọ rìfáàsì bó tilẹ̀ kó lóun mọ̀ ẹ wá rí báyìí ìwé gbélé ẹ̀ náà gbélé ńlọ gidi gbà yìí o. ẹ máa lọ bá ṣe yín. kò ní pín ibi fún yín láíláí. kó lọ máa bá iṣẹ́ ẹ̀ lọ. bẹ́ẹ̀ni. mo mà dáràn o mọ́tò tó yẹ pé mo yọ́ gbé jáde ní ọmọbìnrin ti bayé mi jẹ́ ìwọ ọmọbìnrin yìí ìwọ náà wò ó ṣé bẹ́ẹ̀ mi mo lọ́nà kí ló tó wa mọ́tò báyìí. kí ló ṣe yín ṣé mi mo kó bá yín ni ṣé mi mo kó bá yín ni pẹ̀lú bánújẹ́ ọkọ̀ tẹ́ ń gbé kiri. ọmọbìnrin yóò máa lọ́rọ̀ rẹ̀ lẹ́nu o ó gbá mi ó tún bú mi. eléyìí pọ̀ take it easy now. Oh, hello baby. Ẹ wá gbà mí. Contractor ló pè mí. Ó ní wọ́n ti dá yanrìn sí ilé tẹ́ ń kọ́ fún mi. Bí obìnrin oníbàṣẹ̀jẹ́ kan bó ṣe kọlù mí nìyẹn. Mi jẹ́ ó lọ o. Àgọ́ ọlọ́pàá. Ẹgbọ́n ìyá oníbàṣẹ̀jẹ́ ṣàgọ́ ọlọ́pàá wà ń bí báyìí. èmi nìyẹn oníbàṣẹ̀jẹ́. Kò dá mi lóhùn o. Ókè ẹ ń bọ̀. Ẹ má pẹ́. Ẹ mọ́lọ́pàá bọ̀. Nítorí abẹ́ òrùn mo wà bébì. Ókè. Ọkọ mi náà ń bọ̀. Tó bá dé tó bá ní kí n fi yín sílẹ̀ máa lọ. Àmọ́ tó bá ní kí n má fi yín sílẹ̀. Mo sorry gan. Kò dẹ̀ sí tree kankan ládùúgbò yìí. Ṣé n bá lọ jókòó síbẹ̀? ní sùúrù ọ̀rẹ́ jàre èyí tó kọ́ rà fún ẹgbà yẹn kọ́. Mo ti gbé yẹn fún mọ́mísì mi ó ní kí n má lò yẹn mọ́. Eléyìí ò tí ì poṣù méjì mi. Ó ga ọ. ọlá nǹkan tó wà nù ẹ ló jẹ. mo yọ. ta ló pè mí náà. Èmi mo pè ẹ́. ìwọ ni ọkọ ìwọ ló ra mọ́tò fún ọmọbìnrin yìí ló tún kọ́lé fún mọ́tò yóò tún ṣàkọ́kọ́ ó dà bẹ́ẹ̀ ohun rèé o àwọn mọ́tò yìí kọlù ra wọn kí lẹ fẹ́ rí ṣe sí. ta ló pè mí náà. ta ló kọlù ra wọn. Èmi ó kọlù mí ni. àbó kọlù wọn. Òun ló kọlù mí. ẹ kọlù ra yín. Rárá ó kọlù mí ni.
mo yọ̀ dá nǹkan wò. Ikú ni o, kò sí nǹkan téèyàn kankan lè bá mi sọ, mi ò ní gbọ́. Gbogbo ayé mi ni mo fi jìn. Kàkà kó fún mi ní ọ̀wọ̀ mi pẹ̀lú gbogbo àtìlẹ́yìn tí mo ṣe fún, ìyà ló fi ń jẹ mí. Ìrọ̀lẹ́ èdè ni mo ṣe mọ̀ pé ọ̀tá mi ni. Àmọ́ omi ti wá tán lẹ́yìn ìjà báyìí. Gbogbo ibi tí mo mú lọ pátápátá ni mo ti ní kán dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Mi ò lè máa ṣiṣẹ́ fọmọ lọ́mọ jẹ mọ́. Ó tó gẹ́. Mi ò lè ṣe mọ́. Mo máa ń pọ̀rọ̀ yìí lówí ó máa láronú. Ọkọ mi kọ̀kù gbé aago mi láti bí ọ̀sẹ̀ kan. Ìrètí máa rí. Mẹ́sẹ̀jì ló fi ránṣẹ́ sí mi pé òun ò gbọ́dọ̀ bá mi nínú ilé òun. Gbókìkí tún dé láti ìlú òyìnbó láì fi tó mi létí. Àṣé òótọ́ ni gbogbo email tí Fẹ́ràn mi tẹ̀ ránṣẹ́. Ládùúrú bí mo ṣe finú tán, tí mo gbọ́kàn tẹ̀, tí mo fìfẹ́ hàn sí. Èèyàn sì mọ́ lọ. Dúró kí wọ́n lọ. Bó ṣe ròyìn yẹn ni mo ṣe bẹ́ẹ̀. So gbogbo email yẹn òótọ́ ni. Tá a bá gbé góòlù sọ́run ẹlẹ́dẹ̀ inú ìlà náà ló lọ. Ìwọ àwọn fẹ́lẹ́ bonú kò jẹ́ àrínú àjẹká. Ó lẹ́bi. Ṣé bí torí pé ó bá mi nínú ilé ló jẹ́ kó máa sọ̀kúsọ tó ń sọ? Á tó mọ̀ kó máa tètè dé ní sùn, àwọn á jẹ́ kó bá mi nínú ilé. Ó lẹ́bi. Kí ló bá wù? Òde, ìwọ tó mọ mímí, gbogbo nǹkan tó di pátá ni màá bẹ́ẹ̀ tú. Rẹ̀mí mo ti ń lọ o. Yes. Ẹ ṣe tán. Mo ti fẹ́ máa lọ. Ṣé o gbàgbé pé mo ní kó pè mí? Mi jẹ́ gbàgbé owó ẹ̀. Ṣé o dẹ̀ gbàgbé nǹkan tí mo ní kó sọ? Gbàgbé ẹni kí n pè yín kí n sọ pé ìyàwó ọ̀rẹ́ yín ti gba àwọn agbanipa kó lọ pọ̀ rẹ yín o pé kó má jáde nílé o torí pé Ọlọ́run jẹ́ ká lóko èèyàn lọ́rùn ló bá tán. Orí ẹ ti pé jù. Orí ẹ ti pé jù. Bàbá lọ́wọ́ àwọn àdó yìí àtọ̀ṣẹ dúdú omi lásán lẹ́rọ̀ sí i bẹ́ẹ̀ bá ti mú àwọn méjèèjì tá a kẹ̀yìn wọn síra wọn yìí ẹ mọ̀ mí ẹ mọ̀ pé ogún àtàrẹ ọgbọ̀n ọkà bàbá kì í bára wọn sọ̀rẹ́ dandan bọ́sẹ̀ yìí bá ti rú pátá nínú àwọn méjèèjì ọmọ ọrùn síra wọn wọ́n mọ̀ ọjà ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ dáríjì hàn ẹ̀yin ẹ̀kan ju kíní àdé ìsínú omi bí gbogbo ohun tó wà náà ṣe ń túká báyìí. Bẹ́ẹ̀ ni inú àwọn méjèèjì tẹ kẹ̀yìn ara wọn síra wọn náà mọ̀ túká. Kí ni mo ṣe fún ẹ? Kí lè ṣe tó fi ṣe gbogbo ilé fún mi? Kí ni mo ṣe?
ìwọ àbò fẹ́ máa parọ́. ṣé o ò mọ̀ wípé tí wọ́n bá sá lọ fún ogún ọdún. ọjọ́ kan péńdéré báyìí òun lòótọ́ máa ń bà. mo yọ ṣé wọ́n ń yẹ ilé mi ni ṣé wọ́n ń yẹ ọmọkùnrin ṣé wọ́n ń yẹ ẹni tí wọ́n ń yẹ lẹ́tẹ̀ mi ṣé wọ́n kọ́ mi lé yẹ ṣé wọ́n yẹ ilé mi ṣé wọ́n ẹ jọ sá káàdì ẹ jọ ẹ má ti pàdé. ìdí gan tá a ṣe wá nìyẹn nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi gangan ni mo bá dádì ro idán yẹn. Jàre. Sà. Ó yà ẹ́ lẹ́nu pé mo pè ẹ́. Ó yà mí lẹ́nu gan sà. Sórí ó ní nǹkan tí wàá ṣe fún mi tí o bá fẹ́ fẹ́ ọmọ mi. Ṣé o ń gbọ́ mi? Mo ń gbọ́ sà. Mo gbọ́ wípé o mọ̀ nípa àwòrán yíyà. Bẹ́ẹ̀ ni sà. Àti pé o tún mọ bí ìrẹ́jẹ ṣe lè wọ inú fọ́tò. Àbí bẹ́ẹ̀ kọ́? Bíi ti àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayárabíàṣá yẹn. Orí kan ni mo fẹ́ kó bá mi gbé sí ara kan. Tí orí yẹn á dàbẹ̀ ní pò ń lò lára. Lára náà á dàbẹ̀ ní pò ń lò lórí. Ṣó ti yẹ? Photoshop. Èmi á bẹ́ẹ̀ wá àwọn àwòrán àti àwọn nǹkan tí o máa kó mọ lẹ́gbẹ̀ẹ́ yẹn. Èmi á wá jáde fún ẹ. Sórí tíṣẹ́ yẹn tó bá wá yọrí síbi tá a fẹ́ kó yọrí sí tó ró idán yẹn tó dáhùn. Mo fi dá ẹ lójú pé oṣù kejì tó bá tẹ̀lé báyìí ìgbéyàwó ìwà àti ìkẹ́ni. Ẹ ṣe kàn sá, mo ti parí ẹ̀ bí mo ṣe wà yìí sá, mo ti ṣetán sá. Ìgbà máa gba àwọn fọ́tò yẹn sá. O ti parí ẹ̀. Mo ti ṣetán. mo yọ torí Ọlọ́run kí ni mo ṣe fún ẹ. Ọ̀gá mi dẹ̀ kìlọ̀ fún mi pé mi ò gbọdọ̀ ṣe iṣẹ́ yẹn ṣùgbọ́n mo kọ̀ jálẹ̀ mo ṣe. Ìgbà tí mo ṣiṣẹ́ yẹn tán mo lọ lọ́jọ́ kan ni mo pàdé wòlíì kan. Arákùnrin ẹ jọ̀ọ́ ẹ̀yin mo fẹ́ rí ẹ bẹ́ẹ̀. Ṣé kò sí sá? Arákùnrin amúmiri wípé ẹ ò gbọ́dọ̀ bá wọn lọ́wọ́ nínú ìbàjẹ́ kankan. Wọ́n ní tó bá wá ṣe pé ẹ ti ṣe o ìbá dára kí ẹ lọ bá ẹni náà kí ẹ tọrọ fún àforíjì kó ba lè dáríjì yín nítorí pé olódì yín kó má bàa rí ìbànújẹ́ àti pé gbogbo ibi tẹ́ ti wọ mọ́tò dé kí olódì yín má bàa fẹsẹ̀ rìn lọ síbẹ̀. Àlàáfíà. Láti ìgbà yìí mo ti ń fi mú fílẹ̀ káàkiri tá à ń wá bí a ṣe fẹ́ rí yín tí mi ò mọ̀. Ni ọ̀gá mi wá láwọn máa ràn mí lọ́wọ́, àwọn máa fi mú fílẹ̀ títí tá a máa fi rí. Ẹ wo èmi ò máa fi mú fúnlẹ̀ káàkiri torí tiẹ̀ torí ọ̀rọ̀ ara mi ni màá ṣe ń fi mú fúnlẹ̀ torí mo sọ fún ẹ kó tó pàdé wòlíì yẹn ni wòlíì tèmi ti ń sọ fún ẹ pé n tó ń ṣe ó máa lẹ́yìn. Mo bẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nǹkan ò tí ì bàjẹ́ kọjá àtúnṣe torí mo mọ̀ pé ó máa dáríjì kò sí nǹkan tí èèyàn bá dọ́dọ̀ ẹ̀ tí ò kì í yọnu sí èèyàn bó ṣe wà yẹn. Ṣé o lè rí mi fún ìṣẹ́jú kan péré? Kò sí nǹkan tó fẹ́ rí mi fún. Mo yọ lójókòó yìí odù ló jẹ́ sí ẹkùn Simon Foloko. Ọkọ mi nílé ó dẹ̀ sì mọ̀ pẹ́ tẹ́lẹ̀ nǹkan tó bá fẹ́ sọ ni kò sọ. Ó kàn jẹ́ pé kò sọ fún ọmọọṣẹ́ pé kò excuse wa tó mo ti dáríjì. Wọ́n tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ó máa ṣe mí kádàrá Ọlọ́run ni. Mo ṣẹ̀ torí pé àmúbọ́ ti sọ mí di òkúrò lójú àwọn obìnrin, lójú ará, lójú ẹbí, lójú aládùúgbò. Mo ti di ẹni tí ò mọ̀ ṣe mọ́. Mo gbìyànjú títí pàbó ló já sí. Ìgbà tí mo rí pé àìsàn tó ń ṣe mí kò ń ṣe nǹkan tí olóyìnbó lè yanjú ni mo bá tọ̀ àwọn àgbàlagbà lọ.
ìtàn nínú. kò yẹ jẹ́ bẹ́ẹ̀. jẹ́ bẹ́ẹ̀ torí pé ìmọ̀ nípa irú nǹkan báyìí ó ní mo lọ kọ́ nílé ìwé. kò lè jẹ́ bẹ́ẹ̀ torí ìmọ̀ yìí náà ló tẹnumọ́ lọ́jọ́ kìdánà tó fi da gbogbo nǹkan tó dà rúrú tó fi sún mi débi tó sún mi délé ni so kò lè rí bẹ́ẹ̀. fẹ́ràn mi ìmọ̀ yẹn gbà yẹn ó tún sún síwájú sí i ìmọ̀ yẹn sì ń sọ fún wa sìn pé mo lè jẹ́ bẹ́ẹ̀ tá a bá tú palẹ̀ dáadáa ó lè jẹ́ bẹ́ẹ̀ sẹ́ẹ̀. ṣe kọ́kọ́ fún mi ẹ jẹ́ ká lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ mi àti ìtàn ń sìn kí tó lè gbà pé èmi kan ni bàbá ẹ̀. àní àyẹ̀wò ẹ̀jẹ̀ kankan tá a máa ṣe bàbá àtàn ló jókòó yìí. o ò lè sọ pé bàbá ìtàn rèé na orí kẹ̀kẹ́ o dẹ̀ rí wíwọ́ débẹ̀ yẹn o dẹ̀ sọ pé bàbá ìtàn rèé èmi ni mo dúró yìí mo lè rìn mi ò lè wọ́ o dẹ̀ ní o lè jẹ́ bẹ́ẹ̀ kó lè jẹ́ bẹ́ẹ̀. bó ṣe ń wọ́lẹ̀ yẹn gan ló ṣe jẹ́ bàbá àtàn. ó dà ìwọ tẹ́lẹ̀ òwò ni mo ṣe lè jẹ́ bàbá ìtàn. bó ṣe jẹ́ wúwọ́ yẹn ló fi jẹ́ bàbá àtàn. fẹ́ràn mi má kórira mi o má ṣe bẹ́ẹ̀ fún mi o. lẹ́yìn kò sí àyẹ̀wò kankan kò gbọ́. àyẹ̀wò máa wà. kò sáyẹ̀wò. àyẹ̀wò máa wà tó bàbá ká fọwọ́ fún wọn àyẹ̀wò máa wà. ó fún yẹn lóyún wá sí bàbá yìí. Hello. Mo ní kí n sọ fún ẹ pé mo ti kó àwọn ọmọ lọ fún èyí tí mo bímọ fún. ṣé ò ya wèrè. ọ̀rọ̀ wèrè kan o. ṣé àtọ́ ti fi ẹsẹ̀ lè dánmọ́ rárá ni? wọ́n fẹ́ protect ẹ̀ dàda gbogbo mi. gbàrà tí ìyàn ti fi ṣègbéyàwó láti ní ṣòro ọmọ. táde tí lọ yẹ̀ wò tó ti jẹ́ kó yé mi pé àti òye dánmọ́ rárá. ìdí nìyẹn tí mo fi lọ lóyún fún ẹni tí mo nífẹ̀ẹ́ sí tí mo tẹ̀ jókòó yìí. ṣùgbọ́n àkókò ti wá tó báyìí. yé mo gbé. ó jẹ́ fara gbogbo ìpàdé gbogbo dáadáa. má gbìyànjú àti gbé ìgbésẹ̀ kankan torí bó ṣe wà yẹn o ò ní ju 20 minutes tó fẹ́ lò láyé yìí mọ́. oúnjẹ tí mo fún ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kan kò ti fi mọ́jèlé pọ́ńpẹ́lẹ́ sínú yìí. kò dé sí olóògùn kankan nílé ayé yìí tó lè pẹ́ sàn kò ní fún ẹ bó ṣe wà yẹn. ọ̀dẹ̀ wèrè ó mọ̀ pé mi pàápàá ti yanjú iṣẹ́ tiẹ̀ náà èmi ò mẹ́ni tó máa ṣáájú débẹ̀ nínú àwa méjèèjì ni bóyá èmi lè máa kọ́kọ́ débẹ̀ o àbí wọ́n ló máa ṣáájú mi débẹ̀ ọkọ jẹ́gbà kan náà ni gbogbo àmàjọ pàdé làmájọ pàdé ara wa ń bẹ̀ sórí èmi náà ò fẹ́ kó. máyì má kó. ṣó ń gbọ́ ṣó o ti ń gbọ́ mi. èmi pàápàá èmi náà ti roka fún ẹ ìwọ pàápàá ń lọ. èmi náà fẹ́ kó o kú sílé ni mo ṣe ní rán ẹ lọ síbi tí ó wà yẹn àbí tèmi nílé kọ́ ló wà ọ̀dẹ̀ ìwọlé mi ti ṣe tán oníkòkò àti kòkó ẹ̀wọ̀n jọ máa gbẹ ni. tèmi yé mi o òdìgbọ́ jẹ́ ká fa ọmọkùnrin yẹn mọ́ra kó lè ṣe ń tá a fẹ́ ó mọ̀ pé ó lè máa bímọ fún un. kí ló dé.
ìlú òyìnbó tí mo lọ gbẹ̀yìn yẹn gbogbo àwọn test tá a ṣe ẹja ni o. Jókòó, jókòó. Kí ni àpèjá orúkọ ẹ̀? Ọlálẹ́yẹ Àkànbí, ọmọ bíbí inú àrọ́bá. Àrọ́bá. Àrọ́bá ni bàbá ìtàn. Ìwọ ni bàbá ìtàn. Ìyá ìtàn ni o. Wo ẹni tó lẹ́rù náà ló lẹ́rù. Ha ha ha!